Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Facetv Muswobi. A kú dédé àsìkò yìí, gbogbo etí tí ń gbọ́ mi, etí náà máa lè di. Gbogbo ojú tó ń wò mí, ojú náà kò lè wò báyìí. Èmi ni ọ̀jọ̀gbọ́n Ibitayo Joshua. Mo tún dé lọ́jọ́ tòní gẹ́gẹ́ bí mo ti máa wá sí orí ètò yìí, ìmọ̀ ló láyé, ètò bàbá ètò. Ní ọjọ́ tòní, ohun tí mo mú wá ó dá lórí àwọn ọjọ́ tó jẹ́ lucky day wa. Ẹlòmíì bó ṣe kàwé tó nímọ̀ tó kò mọ̀ lucky day. Nígbàtí àwọn kan mọ̀ lucky day wọn, àmọ́ àwọn tí kò mọ̀ lucky day wọn ló pọ̀ jù. Ìdí nìyí tí mo fi mú àkọlé wa nìyẹn tá mọ̀ sí lucky day. Ẹlòmíì ayáláyé ló ń ṣe kìí ṣe ayé títí ẹ̀. Ẹlòmíì á sì máa jẹ èèwọ̀ láì mọ̀ wípé èèwọ̀ tí òun jẹ òun ní problem òun. Ẹlòmíì á sọ pé wọ́n ní kó máa fẹ́ ìyàwó pupa o, pé ìyàwó dúdú ní kó ń fẹ́ o. Ṣé Ọlọ́run tó dá obìnrin pupa ṣé ẹ̀ṣẹ̀ ni? Ìfẹ́ Ọlọ́run tó dá obìnrin pupa ni. Ẹlòmíì wá ní pé wọ́n ní kó máa fẹ́ ìyàwó dúdú, pé ìyàwó funfun kó ń fẹ́. Ẹ̀ṣẹ̀ ni fún obìnrin tó jẹ́ obìnrin dúdú. Gbogbo nǹkan yìí àwáwí ni, kò fẹsẹ̀ mọ́lẹ̀. Tí ó bá fẹ́ ìyàwó, tí èmi bá fẹ́ bẹ̀ wò, wàá mú déètì ọjọ́ bí ẹ̀ sílẹ̀ àti ìyàwó tó fẹ́ wàá mú sílẹ̀. A wá gbé sẹ́gbẹ̀ra wọn, a wá gbé sí òṣùwọ̀n. Ṣé wọ́n bára wọn mu àbí wọ́n bára mu? Nǹkan mẹ́ta la nídìí bẹ̀. Ṣàlàáfíà ìgbé papọ̀, ṣé ó wà òkè? Ṣé owó ń bẹ láàrin àwọn méjèèjì? Àti pé ṣé ọmọ ń bẹ láàrin wọn? Àwa wò tí mẹ́tẹ̀ẹ̀ta bá ti sọ̀kọ̀ tọ̀, àwa yàn dẹ̀ fẹ́ pé tọ̀ ẹ máa lọ lálàáfíà. Ẹ lè máa gbádùn ìrìnàjò ayé yín lọ. Àmọ́ ibi ẹ̀kọ́ ni mò ń lọ, a ní lucky day. Àwọn tó lucky day wa, irú àwọn ìràwọ̀ wo ló sọ bá ṣe máa mọ̀ lucky day wa? Onújú àwọn ìràwọ̀ tí ó sọ ní ipa rẹ̀. Fún àpẹẹrẹ, àwọn ọmọ tó ń bí láti March 21 sí April 20, àwọn yìí náà pè ní Aries. Ọjọ́ lucky day wọn ni ọjọ́ Tuesday ni lucky day wọn. Ọjọ́ Tuesday ni lucky day wọn. Àwọn tí wọ́n bí ní April 22 sí May 21, ọjọ́ lucky day tàwọn yẹn, ìràwọ̀ ní Taurus. Ọjọ́ lucky date tàwọn yẹn òun náà ní ọjọ́ Friday tàmọ̀ sí ọjọ́ Ẹtì. Friday tàmọ̀ sí ọjọ́ Ẹtì. Lucky date tí àwọn yẹn nìyẹn. Tẹ́bí tó wá fẹ́ ṣe nǹkan, wọ́n lè fi sí ọjọ́ lucky day wọn láti ṣe nǹkan tí wọ́n bá fẹ́ ṣe. Àwọn tí wọ́n bí ní June 22 sí July 21. June 22 sí July 21. Wọ́n jẹ́ ìràwọ̀ jẹ́ Gemini. Lucky date tí tàwọn lè yìí ó bọ́ sí ọjọ́ Wednesday tí a mọ̀ sí ọjọ́ àánú. Ẹ bá rí àwọn tí wọ́n wá bí ní
July 22 sí August 21. July 22 sí August 21. Wọ́n jẹ́ Cancer. Ọjọ́ lucky day tí àwọn eléyìí ó bọ́ sí ọjọ́ Monday. Ní lucky day títí wọn bọ́ sí ọjọ́ Monday. Àwọn tó wá bí ní August 22 sí September 21. Sí September 21. Àwọn tó bí ní August 22 sí September 21. Wọ́n jẹ́ ọmọ Virgo. Ìràwọ̀ jẹ́ Virgo. Lucky day tí àwọn ilé náà ó jẹ́ ọjọ́ Wednesday ní lucky day títí àwọn náà. Àwọn tí wọ́n bí ní September 22 sí October 21. Ìràwọ̀ jẹ́ Libra. Ìràwọ̀ jẹ́ Libra. Lucky day tí àwọn ilé yìí ó bọ́ sọ́jọ́ Friday, ọjọ́ Ẹtì. Àwọn tó wá bí ní àwọn tí wọ́n bí ní October 22 sí November 21. Ìràwọ̀ tó wọ́n lè jẹ́ Scorpion. Ìràwọ̀ jẹ́ Scorpion. Bí ìràwọ̀ ṣe jẹ́ Scorpion yìí, ọjọ́ lucky day tó jẹ́ ọjọ́ Tuesday ní ọjọ́ lucky day títí wọn ó jẹ́ Tuesday nínú ìrìn àjò ìgbésí ayé wọn. Ó jẹ́ ọjọ́ Tuesday nínú ìrìn àjò yẹn. Now àwọn tí wọ́n bí ní àwọn tó wá bí ní November 22 tó bí November 22 sí December 21. Ìràwọ̀ jẹ́ Sagittarius. Àwọn tí ìràwọ̀ jẹ́ Sagittarius yìí, ọjọ́ lucky day títí àwọn náà ó jẹ́ ọjọ́ Wednesday. Tó jẹ́ ọjọ́ lucky day títí àwọn náà. Then àwọn tí wọ́n bí ní December 22 sí January 21. Àwọn lè ní ọmọ Capricorn. Ọjọ́ lucky day títí wọn Saturday ni. Ọjọ́ lucky day títí wọn Saturday ni. Àwọn tí wọ́n bí ní January 22 sí February 21. Ìràwọ̀ títí àwọn lè jẹ́ Aquarius. Títí àwọn lè ó jẹ́ ti Aquarius, nígbàtí lucky day tí wọ́n jẹ́ ọjọ́ Tuesday ní lucky day títí wọn. So ẹ má gbàgbé mo ti sọ nípa àwọn tó bí ní February 22 sí March 21. Yes, àwọn ní last one sí March 21. And àwọn ìràwọ̀ ní Pisces ní ìràwọ̀ títí àwọn lè Pisces ni wọ́n. Lucky day títí àwọn náà gẹ́gẹ́ bí ó ti wà nínú ìrìn àjò wọn ó bọ́ sí ọjọ́ Wednesday. So wò á sí ẹni tó bí láti January to December tí wọ́n wà ní lucky day báyìí nínú ìrìn àjò ìgbésí ayé wọn. Àmọ́ èyí tí mo fẹ́ fi kún òun náà ni retirement age. Yes, wọ́n náà fẹ́ fi kún òun náà ni retirement age. Wọ́n fẹ́ fi kún nínú ìrìn àjò yẹn débi pé àwọn tó jẹ́ retirement age àwọn ni àwọn tẹ́ pé wọ́n wà ní age of 56 to 63. Bẹ́ẹ̀ ni èyìnbó gba lámọ̀ràn
wọ́n sì gbà níyànjú pé age yìí ká máa pè ní retirement age torí age gan ni kò fi bẹ́ẹ̀ ní sí ipá àti agbára lọ títí fún ènìyàn tó ti ń bá iṣẹ́ bọ̀ láti ìgbà youth ẹ̀ láti gbẹ̀wé ẹ̀ wọ youth ẹ̀ láti gbà youth ẹ̀ di ìgbà alẹ́ rẹ̀ so àwọn ìgbó pè ní retirement age so tó túmọ̀ sí pé àsìkò yìí a gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ ohun tí wọ́n bá ní ká rí a gbọ́dọ̀ ṣe àrànjú náà mọ́ pàápàá jùlọ a gbọ́dọ̀ maintain nǹkan tí ọ̀nà ti yọ̀ǹda fún wa láti bẹ̀rẹ̀ pípẹ́ ìrìnàjò ìgbésí ayé wa títí that age bíbẹ̀ kọ́ ni bíbẹ̀ kọ́ wàhálà àti ìdààmú akọ̀gbọ́n gbogbo kíní yẹn gbogbo orí ọ̀fẹ́ tá ti gbà sẹ́yìn akọ̀gbọ́n dànù àwa fi yà kẹ́rìtọ̀ padà lọ́tọ̀ ni àwa fi yà kẹ́rìtọ̀ padà àmọ́ tó bá jẹ́ pé dítàmì ẹ̀ a ní ìpamọ́ra ẹni then secondly a ní àmójúkúrò bákan náà ohun tó bá pè wá sí ni àfibọ́n dá sí tó bá pè wá sí àfibọ́n dá sí pẹ̀lú ìwọlọ́wọ́ a máa yí àsìkò yẹn pírọ̀dù ni a máa yí dá èèyàn ń ṣàìsàn nínú ẹni kò lè sí ẹni ibẹ̀ èèyàn rí kò jíjí ẹni kò lè sí ẹni ibẹ̀ èèyàn ń wẹ̀wọ̀n ni kò lè sí ẹni ibẹ̀ níwọ̀n ìgbà tí a bá ti kọjá ara wa nítorí pé ìwádìí pé ìmọ̀bára ni òun ni ìlékè ọgbọ́n nínú ìrìn àjò ìdárayá yìí pàápàá jùlọ ní àsìkò retirement age tí mo mẹ́nubà yẹn pé ní age of 56 to 63 tó pé ẹ̀dá gbọ́dọ̀ ṣe jẹ́jẹ́ ní àwọn àárín yẹn láti lè fi pẹ̀lẹ́ kọjá ní àwọn ọdún tí mo mú ẹnubà yẹn tó ní síwájú sí mo máa mú ètò kan wá ìtí a máa pé àkọlé ní birthday gift máa mú ètò yìí wá pẹ̀lú ògo títọ́ lọ ẹ kó ìfojúsọ́nà lórí ètò náà birthday gift àwọn ọjọ́ òní bá kí ni àwọn birthday gift wa kì í tó pé ẹ̀bùn oníná fún kálukú gẹ́gẹ́ bí àyànmọ́ rẹ̀ ti làákalẹ̀ fún so a máa gbọ́ nínú next program tí ó ń bọ̀ nínú ìrìn àjò yẹn èmi tí ń tòótọ́ orúkọ mi kò yí padà èmi náà ni ọ̀jọ̀gbọ́n Ibitayo Joshua ire o. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa ẹ jọ̀ọ́ subscribe hete. Face TV was Swoby.